tó ìbọn Elédùmarè ọba jíkí ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba jù àpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ́rẹ̀ gun ọba lọ́kọ̀ọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà dá gbogbo wọn bá kókó èrò kàtàpá wà bá lóṣùn aṣọ mẹ́ẹ̀ẹ́dógún báyìí lásọ ṣàpọ̀nà ọ̀kan ní yémiyémi gbé kí ọgọgọ rúmọrúmọ panimọ́hàgùn lókìkí òru arúgbó aṣọ mábàlẹ̀ àfijọ́lẹ̀ tí wọ́n bàtà dẹ ìbá yín o láàlẹ́ ògùn èkó ó dọwọ́ yín lẹ́nìí òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún bá dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí sẹ́jẹ̀ onímísùmí láàárọ̀ yìí ń sò fún ẹ̀bára jẹ́ látọ̀ pa ìsúmọ́sẹ̀lẹ̀ Yorùbá wọ́n sì mú bàbá àṣà náà àwọn olólùfẹ́ mi lórí ìkànnì náà wọ́n dá àwọn náà láàmú wọ́n jẹ́ kọ́ ọ̀rọ̀ òun òdìpẹ́ ìtúká o ilẹ̀ ọ̀gẹ́ ló dọwọ́ rẹ alápòkà tó da lápò rébékè ló bá júbà lẹ̀lẹ́ ó lanu ilẹ̀ ìbà rẹ o mọ́jà ṣe ọ́tẹ̀ ọjà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà gun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà àjẹsọ́ fún àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí mọ́jà bárú wọn tó ọ̀rọ̀ kékeré kan la mú wá lónìí ọ̀rọ̀ láàrin olóyè Gani Adams Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àti olóyè Sunday Igboho níbi tí ń lọ àti ìhà táwọn èèyàn kọ sí àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní àròkàn ní máa ń fa ikún àsundá wá tí ẹ bá ro dúdú fàn yóò họra bí egun ẹ̀yin ènìyàn mi àwọn àgbààgbà kan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé kò ṣekú kò sẹ́yẹ ni wọ́n àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí wọ́n rí ìrìn àjò yìí nílẹ̀ wọ́n dákẹ́ wọ́n ń wòran wọ́n ṣe bí ẹni pé wọn ò rí torí ẹ̀ la ṣe ń sọ fún ọ pé ibi tọ́rọ̀ dé dúró tí wọ́n bá dákẹ́ tí wọ́n ń wòran kọ lágídí sí ó lè mú kí nǹkan ó bàjẹ́ ju bá a ṣe rò lọ ṣé bí ìtàkùrọ̀sọ ló wáyé tí ó bá dógún bí ó ti bẹ̀rẹ̀ náà rí ìtàkùrọ̀sọ bẹ̀rẹ̀ láàrin olóyè àti Ìbà Gani Adams Yorùbá wọn lọ́rọ̀ Yorùbá ìrìn eré ní máa sá ipa táwọn ọba ní láti kó lórí ìrìn àjò yìí ó pọ̀ púpọ̀ tó bá jẹ́ pé olóyè Sunday Igboho jẹ́ni tí kò bá fọwọ́ wọ́nú kó jẹ́ni tó lè bùkẹ́ diwọ́ kó mọ wòran tó náà bá ṣe bí àwọn òdìkejì tó jẹ́ pé gbogbo nǹkan náà fi ń ṣègbónára tí wọ́n múra àti bá olóyè Sunday Igboho jàkadì nǹkan ó ti bàjẹ́ o ṣé ẹ mọ̀ pé nígbà tí wàhálà ó ṣẹlẹ̀ láàrin Fáṣẹ̀hùn bàbá Fáṣẹ̀hùn àti olè Ìbà Gani Adams bó ṣe bẹ̀rẹ̀ náà rí tó fi ń di pé ńlá ẹ̀mí lọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dákẹ́ nígbà náà lọ́hùn wọ́n sì ń wòran tọ́rọ̀ yẹn fi dogun tó bá jẹ́ pé nígbà tí wàhálà dé láàrin Ìbà Gani Adams àti Dr. Fáṣẹ̀hùn làwọn àgbààgbà ti ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ni bóyá kì bá ti la ẹ̀mí lọ bóyá ọ̀rọ̀ ìbá ti rí bó ṣe rí lénìí bóyá ọ̀rọ̀ ìbá tó kò bá lójútùú nígbà náà lọ́hùn ṣùgbọ́n àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn lọ̀dádá ìdí ọ̀rọ̀ yìí wọ́n dákẹ́ wọ́n wòran kò wá sọ́ba kankan lẹ̀ Yorùbá yìí
tó lè sọ pé ẹ já mi lórí ẹ̀ gbọ́dọ̀ gbọ́ pẹ́ẹ́n lẹ́nu ẹ̀lẹ́ kankan mọ́ lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho. Ibi tẹ́rù ti bà mí nìyí pẹ̀lú àwọn èèyàn wa, ìhà tá a máa ń kọ sí nǹkan nípa ká pẹ̀tù sáwọ̀ bọ́lọ́hún ò fi rán Yorùbá ní mi mọ̀, bọ́lọ́hún ò fi rán wa. Ẹ máa wo nǹkan yín yóò máa bàjẹ́, ẹ̀yin àgbààgbà dẹ̀ jókòó ẹ̀dẹ̀ ń wòran, àfi tí ó bá bàjẹ́ àtúká. kódà ẹ lè gbọ́ nílẹ̀ Yíbò káwọn ọmọ Yíbò máa takùrọ̀sọ orú yẹn, ẹ lè gbọ́ nílẹ̀ Haúsá. tọ́bára ẹni tí ò ṣe tí wọ́n wọ́n yà máa wọra wọn ràn ni. bó ilẹ̀ Yorùbá lẹ́ ti rí táwọn èèyàn méjì kan pàtàkì láwùjọ tí wọ́n sì mọ múra wọn lọ́tà tí gbogbo ayé ó sì fi mọ̀. nísìnyí ìtàn burúkú ti wà lórí ìrìnàjò àwọn méjèèjì. ìtàn burúkú tó bá dọ̀la ìtàn wáyé àwọn èèyàn ó sì sọ. wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbà náà lọ́hùn-ún àwọn ọmọ ogun rẹ̀ ṣe ni wọ́n fèsì ikọ̀ ọmọ ogun ìrú ẹkùn. ìwé ìtàn gbé wọ́n sì dárúkọ gbogbo èyí tẹ́ ń dá sọ̀rọ̀ tẹ́ bọ́ sórí kànnì tẹ́ ń gbé lẹ́yìn olóyè Gani Adams àtẹ̀yìn tẹ́ ń gbé lẹ́yìn olóyè Sunday Igboho, bó tẹ̀ jẹ́ pé ààrẹ èèyàn kankan tó jáde tí ń gbèsè sẹ́yìn olóyè Sunday Igboho ju àwọn ọmọ ẹ̀yìn Gani Adams lọ tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. tí ààrẹ náà dẹ̀ dákẹ́ tí wòran tí ò sọ pé ká já mi lórí ẹ̀. definitely ààrẹ ní ràn wọ́n ṣe tí wọ́n ń jẹ́ tó túmọ̀ sí nìyẹn. torí ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀sẹ̀ méjèèjì ó fi tiro. wọ́n ní egun àtiró wọlé èèyàn àtiró bóde. tani ọ̀sán ẹ̀ mọ̀ pé egun àtiró tó wọlé òun náà lèèyàn àtiró tó jáde ni. àwọn ọmọ olóyè wọ́n wá ń dùdàrọ sí olóyè Sunday Igboho lójoojúmọ́. àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n bẹ̀rẹ̀ sí ní dùdàrọ. níbo la fẹ́ wá bá yàrá já níbi eléyìí. alógun wà létílé, ogun wà lóko, ogun wà lódò, à ń pariwo. Ìbà Gani Adams jáde, Yorùbá ò fi bínú sí. èèyàn ọmọ Ìbà Gani tí wọn ò sígun fún ẹ̀ wọ́n ń bá olóyè Sunday Igboho tí ó gbéra pé tó ìlú tòun ní ilẹ̀ bàbá tòun ò lè wòran kí ilẹ̀ bàbá tòun ó bàjẹ́, tó sì bọ́ sígbẹ́ tí ń ṣàkitiyan àwọn bàtàgbára rẹ̀ gbé. ẹ bẹ̀rẹ̀ sí ní bọ́tà ẹ̀ ń pè ní Afẹnujá géètì. ṣùgbọ́n àwa èèyàn yòókù tá a jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá àgbà pa Afẹnujá géètì ni. bí ṣe ń bá wa fi já géètì àwọn Boko Haram àtàwọn bandits ó tẹ́ wa lọ́rùn. ó tẹ́ wa lọ́rùn torí ẹ̀yin òkúkú ṣe kankan. ṣùgbọ́n ẹ jẹ́ kó gun omi kó gun ó sinmi ẹ gbà. ẹ̀yin náà làwọn èèyàn yóò bọ̀ sórí ìkànnì tí wọ́n máa sáré gbé microphone tí wọ́n máa sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run Ọba abẹ́yìn ni ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́. ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá bàjẹ́. tẹ́ ẹ bá lẹ́ẹ̀ lè sọ̀rọ̀ àwọn èèyàn ń bẹ tí ó fún yín lésì. bó ti àwa ò sí ní position láti fún yín lésì. tọ́ra wa gbà wá láròjinlẹ̀ àgbà pé Ìbà Gani Adams ọmọ wa ni. yes ọmọ wa ni. olóyè Sunday Igboho ọmọ ni fún wa nílẹ̀ Yorùbá. ọmọ ni méjèèjì fún wa nílẹ̀ Yorùbá. kò sí sẹ́ni tá a lè fọwọ́ ta dànù nínú yín. bẹ́ẹ̀ mi ó sì mọ sọ́ńtèmi lèmi ṣe ń sọ yìí. olóyè Sunday Igboho àti olóyè Gani Adams ẹ wá bí tẹ́ ti rí ìrìn àjò yín rìn kẹ́ parí rẹ̀ kẹ́ jẹ́ kó gun omi. àwọn tí wọ́n ń bẹ nù gbẹ wa yìí bóun ni wọn ò ṣe ní rẹ́yìn wa nígbà tẹ́yìn akọni méjì tẹ́ kiri síjà lójoojúmọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí jà. ibẹ̀ lọ̀rọ̀ náà ti léwu ẹ̀yin ènìyàn wa. ẹ̀yin náà ẹ̀gbọ́n nǹkan tárábìnrin yìí sọ. ẹ̀gbọ́n tárábìnrin yìí sọ. ibẹ̀ ló yẹ ká ti bìsánná kíyèsí oògùn. ẹ̀yin tẹ́jẹ́ jagunjagun ẹ wà ti bìsánná ẹ máa kíyèsí oògùn. kò sẹ́ni tí ò ní páàsì nínú yín. kò sẹ́ni tí ìjọba ò ti fojú rẹ̀ rí. ibù kẹ́yìn kí olóyè Ìbà Gani Adams àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà
kẹjọ tààrà yín ọ̀rọ̀ lẹ Yorùbá rẹ̀ kì í sọ̀rọ̀ tálàmbá kiri bàbá Bọ́lá Ahmed Tinubu ò lè rí ààrẹ Gani Adams pé ó wà lójú ìjà pẹ̀lú àwọn aráabé kó dákẹ́ torí òun fúnra rẹ̀ sọ pé ẹ má jẹ́ káwọn aráabé ó gbalẹ̀ yín o kò lè sọ nípa gbangba ni bọ̀ ó yọ sọ ó fọ́ lẹ́nà ẹ má jẹ́ káwọn aráabé ẹ má jẹ́ wọn gba ilẹ̀ yín ṣé ọ̀rọ̀ yìí ò tí ì tọrọ ni tí ẹ kẹ́bọ̀dé ó ṣe làákàyè lórí ẹ wá ń dúró de pé ó dìgbà tó wá tó ṣígun fún yín bọ́ gbogbo ẹ̀ jùlọ ẹ̀jọ́ ẹ̀yin agbágbálẹ̀ Yorùbá náà tẹ bùkẹ́ diwọ́ tẹ̀ ń wòran ẹ jáde sọ̀rọ̀ yìí o ẹ bá ní wá ojútùú sí kílẹ̀ Yorùbá ó lè bá gba ìdáhùndè ẹ bá wa ní wá ojútùú sí ẹ gbọ́rọ̀ lẹ́nu arábìnrin tí wọ́n fẹ́ mú wọlé kẹ́yìn náà wo ohun tó sọ. ẹ káàárọ̀ gbogbo lónílé lálejò lọ́kùnrin lóbìnrin àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kò sẹ́ni tó lè sọ yí pé báwo ni tèmi ṣe jẹ́ tí mo fi ń dá sí ọ̀rọ̀ ó ṣe ní Ìgbòho kò so nígbòho kí ló dé tí ẹ̀yin èèyàn tẹ́ ń ṣe báyìí ná kí ló dé tẹ́ ń ṣe báyìí ná àmọ́ mi kúkú bá yín nígbà tí kò kúkú kàn yín níjọ́ kínní àná ọkọ mi àbúrò rẹ̀ ọkọ àbúrò rẹ̀ Sunday Igboho tẹ́ wá mọ́ra kan tẹ́ ń bú yìí ní sọ ẹ́ pàríru rẹ̀ nígbà náà lọ́hùn ní Kwara State tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ tá a bá lọ ẹ̀ sọ pé ẹ̀ràn wa ààrẹ ò tí ì fọwọ́ sí i ṣé ká mọ̀ wò ó kí ìlú wa kógun ó kò lù wá lọ ni èmi tẹ́ ń wo Ìyá Oòduà ní mí fún Ààrẹ Ọ̀nà Kakanfò tí mo sì fẹ́ràn Ààrẹ Ọ̀nà Kakanfò tinútinú nítorí ààrẹ náà náìsì sí mi bẹ́ẹ̀ ni ọkọ ti tèmi coordinator ni àbúrò ọkọ mi tó kú kọ̀mẹ́ndà ní local government ọmọ bíbí inú mi ọmọ kékeré ọmọ bíbí inú mi kọ̀mẹ́ndà náà fi jẹ mo fẹ́ràn ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ kí ló wá dé bóde sí wa rán anybody sí wa kí ẹ̀ fún wa èmi gẹ́gẹ́ bí ẹnìkan látọjọ́ tọkọ tèmi ti kú kódà àwọn tó wà ń Kwara lẹ́yìn coordinator rẹ̀ tó jẹ́ ọ̀gá fún wa nìkan ni mo rí àti iron lady mi ni mo rí tó wá kí mi ò rí anybody tó kí mi lẹ́yìn tán kí mi ní tí wọ́n kàn kí mi ní gúrùpù tí mo tún bínú tán ní mọ́ bẹ̀bẹ̀ I don't care ẹ dẹ̀ ń ba ẹgbẹ́ yẹn ń bà jẹ́ ẹ wá sọ ẹgbẹ́ Oòduà di ẹgbẹ́ yamayama ẹ sọ OPC di yamayama ẹ jáde ẹ rú pẹ́pẹ́ ẹ kàn múnú run mi ẹ ń dojú tìlúwa rẹ̀ lẹ́yìn pé olúwa rẹ̀ lè sọ pọ́ mọ́ Oòduà lòun mọ́ ẹ mọ̀ dá sí tí ó kàn yín ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ ṣé bàbá ẹ dákùtùrú Ọlọ́run ṣé bàbá ràn yín ní tẹ́ǹtì ṣe ọ̀rọ̀ ọjà ló kàn ọ̀rọ̀ ọjà ló kàn níbo lẹ́tí rí tí ọ̀gá àwọn fìgìláńtẹ́ jáde tí wọ́n ń bú tán wá múra kankan tán wá ń bú èébú tán ń bú Sunday Igboho àbí àwọn Àgbẹ̀kọ̀yà ò lè rí tán jáde tán bú Sunday Igboho ẹ tí mo rí tó jẹ́ olórí àwọn Àgbẹ̀kọ̀yà ń jẹ́ kó yé wa pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ jagunjagun pé kẹ́ ẹ dìde ó ní kẹ́ ẹ dìde ní inú àwọn jagunjagun pọ̀ ní ọ̀dọ̀ tiwa lọ́jọ́ kìíní àná ọdẹ fìgìláńtẹ́ OPC àwa kóra wa pọ̀ adúró lórí ìtàlú abúra adẹ̀ ń jàjà yìí lájà ṣẹ́gun àmọ́ ìgbà tí wọ́n kó forest guard dé tí gbogbo ẹ̀ dàrú mọ́ra wọn tí àwọn yẹn náà tán ní kán wá ràn wá lọ́wọ́ nígbà náà lọ wọ́n dúró káwọn ràn wá lọ́wọ́ o àmọ́ síbẹ̀síbẹ̀ náà kí n mọ̀ dákẹ́ lórí tí wọ́n ṣe fún ọkọ tèmi ni Ọlọ́run nìkan ló bẹ ẹlẹ́san àmọ́ wọ́n sọ fún yín kí ló dé ẹ̀yin èèyàn wa kí ló dé gan kí ni ìṣòro wa Sunday Igboho wa tún lẹ̀ tó wá ń ṣépè fún èmi tẹ́wọ̀n yìí Ìyá Oòduà ni mí tó bá dàbí irọ́ ID card mi ní ọmọ ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò ni mí kí ló dé tẹ́ wá mú èpè tẹ́ ń ṣe fún Sunday Igboho kí ni Sunday ṣe fún yín kí lọ́mọ aládìkún ṣe fún yín gan bẹ́ẹ̀ bá bú èmi ọ̀rọ̀ burúkú ń bẹ ní ẹnu mi mo mọ̀ pé gbogbo yín lẹ dá mi mọ̀ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ bànújẹ́ ń bẹ ní ẹnu mi sí mo ti ẹ̀ dúpẹ́ pé àwọn Kwara wa àwọn èèwọ̀n wọlé tó bá wọn ẹ̀yin tẹ̀ ní tẹ́fẹ́sì tẹ̀ wọ́n followers. ẹ̀yin náà gbọ́n tóbìnrin yẹn sọ OPC ni ó ní òun ò rí ibà bí ọ̀tá òun
ṣùgbọ́n olóyè Sunday Igboho ti tòun náà ní jẹ́pọ̀ olóyè Sunday Igboho wà mẹ́gbà tí ọkọ tòun fi lọ ọ̀gbẹ́ káwọn Fúlàní fi pa ìta ń sọ nìyẹn o pé ẹni wèrè bá pa ìyá rẹ̀ tó bá rí dàda yóò sáré kò ní dúró ẹni wèrè bá pa ìyá rẹ̀ tó bá rí dàda kò ní dúró àwọn tí wọ́n lè ròyìn ogun nìyẹn akọni kan lọkọ obìnrin tó sọ̀rọ̀ tán yìí ojú ogun yẹn lòun náà bá lọ ogun tẹ̀yìn tó lóye ń lọ tí ń dé yìí ni arákùnrin yẹn lọ tí ò dé o bó tẹ̀ jẹ́ pé ète ogun náà fi mú àwọn ọkùnrin yẹn mọ́lẹ̀ ńgbà yẹn wọ́n gbàbọ́ lọ́wọ́ wọn ọkùnrin tó gbàbọ́ lọ́wọ́ wọn dòní wọn ò fojú rẹ̀ léde wọn ìjọba ò sì bá wí torọ́gbọ́n náà fi gbàbọ́ lọ́wọ́ wọn kí bá tó lọ tẹ̀yìn gbèrú wọn Ìbà Gani Adams ẹ má da olóyè dáa ẹ̀yin náà takìjí ẹ bóde ogun yìí ogun yín ni kì í ṣe dandan ní kí ẹ bọ́ sójú ogun tẹ́ ẹ bá pàṣẹ ogun àwọn èèyàn ó jáde lẹ́yìn Yorùbá gan everybody mọ̀ pé èrò tí bẹ́ẹ̀ káàpù yín kì í ṣèrò kékeré tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ṣígun pé káwọn èèyàn ó bọ́ sígbẹ́ ilẹ̀ ó mì but ẹ ti pa mọ́ra ara yín fún ara yín ẹ wá dákẹ́ ẹ sọ̀rọ̀ tó dún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn everybody mọ bẹ́ẹ̀ ṣe tó bọ̀ ẹ̀yin fún ara yín ò pera yín bẹ́ẹ̀ ṣe tó báwo yẹn ṣe pè yín ní tó fà á táwọn èèyàn fi ń júdàrọ lù yín nìyẹn ẹ̀yin lẹ pera yín bẹ́ẹ̀ ṣe tó àwọn èèyàn ti gbé sókè gbogbo ayé ló mọ̀ tó mọ ipò tẹ́ wà ṣùgbọ́n ẹ lo ọ́fíìsì yín bó ṣe yẹ kẹ́ ẹ lò bàbá Bọ́lá Ahmed Tinubu ò lè dá yín dúró tẹ́ ẹ bá jáde tó pé lórí kọ́ọ̀sì ilẹ̀ Yorùbá ni kò lè dá yín dúró ẹ̀ńtẹ́lẹ́ ẹni tí àṣẹ lẹ́nu rẹ̀ ṣé tó bá jẹ́ pé léyìn ni Fúlàní ti wá gbọ́mọ sí ẹ̀ wà dákẹ́ Ọlọ́run jẹ́ Fúlàní wọlé yín o ṣùgbọ́n tá a bá wọlé yín ṣé ẹ̀ dákẹ́ mọ̀dọ́dẹ káàdé pàṣẹ fún yín kẹ́ tó jà ìbéèrè tèmínú ìdí nìyí tẹ́ ẹ̀ fi gbọ́dọ̀ fi dá olóyè nìkan ẹ pe olóyè ẹ sọ̀rọ̀ papọ̀ ẹ sọ̀rọ̀ ntùbínùbí ẹ sọ̀rọ̀ bí akọni tó mọ nǹkan tí ń ṣe tó mọ ìhà àti ipa àti agbára ọ́fíìsì tó wà ẹ pé kẹ́ bá sọ̀rọ̀ Sunday bó ní nǹkan ọkọ ọmọ ṣe kíníkan tó àwa náà àárín ìrìnàjò báyìí àwọn àdúgbò báyìí mo ti sẹ́ẹ̀tì àwọn ọmọ síbẹ̀ ìkéèsì tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá pàdé bẹ́ẹ̀ ṣe máa rìn rè o ẹ ti parí ọ̀rọ̀ kí ẹ dandan ní káàrí ó lójú ogun ni mo ti sọ láìmọye gbà ààrẹ onídìí láti lójú ogun ṣùgbọ́n ó kàn dọ̀wọ́ adé gálíà ogun káyé ó rí wípé ààrẹ ní pàṣẹ lọ́wọ́ ẹ wá dákẹ́ fẹ́ẹ́ nígbà tí ò sáré lọ Kakanfò nílẹ̀ Yorùbá tó dùn àwọn ibi tí a ti disappoint àwọn èèyàn nìyẹn o ààrẹ òdodo ọ̀rọ̀ tí mi ò bá yín sọ ń bẹ̀ yẹn òjò bá ń lọ. èkejì ẹ̀yin ènìyàn wa ìdí ọjà agbákejì ètò yìí òun ni ọ̀rọ̀ òṣèlú ṣe rí ilẹ̀ Yorùbá àti ṣòfin tipẹ́tipẹ́ láti jọjọ́ pé káwọn ọba kán mọ́ bọ́ sóde gbangba pé à ń lọ jagun à ń lọ ṣe kíní kan tipẹ́tipẹ́ lòfin yẹn ti wáyé ilẹ̀ Yorùbá kò sọ́ba tí ń lọ ń jagun mọ́ ṣùgbọ́n kíní kan wà tí mo rí lẹ́jọ́ mẹ́ta yìí ṣé ọba ìlú máa ń lọ sí pódíọ̀mù lọ kàmpé olóṣèlú ni ní tó ṣẹlẹ̀ lóṣogbo ó strange sí mi gidi gan odidi Àtaọ́jà bẹ́ẹ̀ náà ṣe dúró ìtàdélékè ni mò ń ṣe Adémọ́lá Adélékè number 1 ni tí bá wà ń pinlẹ̀ Ọ̀ṣun òní ẹ̀ dìbò fún gbogbo àwọn èèyàn mi ò ní wọ́n máa dìbò fún Adémọ́lá Adélékè ó dìbò fún ṣùgbọ́n kọ́ba ìlú máa bọ́ ta kó máa lọ kàmpé ìfọlọ́ṣèlú àbá ẹ̀yin ènìyàn ẹ̀yin tẹ́ ẹ nípò ọba agbóni tó nípò ọba yìí nílùú Òṣogbo ẹ jáde kẹ́ ẹ bá kábíyèsí yín sọ̀rọ̀ ipa tí wọ́n ń kó nínú òṣèlú a máa dójú tì yàn ipa àìpọ̀ bá ṣe tí ò da kábíyèsí ó kù díẹ̀ káàtó bàbá ó kù díẹ̀ káàtó ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ Àtaọ́jà ni bá wí o ẹ wá bọ́ sórí pódíọ̀mù wá ń tì í gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀yin náà wá ń kọrin ọ̀tẹ̀ ìgbà tí yẹn ń fi ipò ọlá ti fi ń yílẹ̀ ni èyí lẹ́jẹ́ ká gómìnà wọn yóò máa rí àwọn ọba fín ẹ̀ wá lọ ń kàmpé fọlọ́ṣèlú tí Adémọ́lá ọlọ́mọdé ó ṣẹlẹ̀ o tí Adémọ́lá ọba wá rí bẹ́ẹ̀ wọ̀ lọ́la ńkọ́
tó jẹ́ pé àwọn òdì kejì ló padà gbàbẹ̀ bó o lẹ́ ṣe sojú nígboro Òṣogbo kábíyèsí bó o lẹ́ sojú nígboro Òṣogbo sẹ́yìn nìkan lọ́ba tẹ́ wà nípínlẹ̀ Ọ̀ṣun ni bí Ọọ̀ni ṣe gàgà tó gbòǹgbò tó yẹn yóò ní candidate tó fẹ́ràn nínú àwọn méjèèjì tí ń contest nípínlẹ̀ Ọ̀ṣun tá a mọ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ sọ nítorí position ọba kò sọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun yẹn tó gbọ́dọ̀ gbé ẹnìkan sójú pé eléyìí ni candidate mi èyí wá bọ́ sórí podium ẹ̀ wọ́n ń campaign fọlọ́ṣèlú ẹ̀yìn yẹn bá mi wo fídíò àbí mi ni mo ń jarán ni ẹ bá ń wo fídíò yìí kẹ́ wo bí àtọ́jà ti campaign fún olóṣèlú níta gbangba. Let's tell ourselves the truth now, at least for once. See, I'm going to speak and a lot of people will think I'm speaking like a Biafran, but no, I want us to reason like analytical human beings. The fact is the division of Nigeria with all the indications on ground so far is inevitable. The division of Nigeria is inevitable without implementing the regional system of government. Okay, let's look at the indicators. Number one, the fact is, the issue of national insecurity at the moment happens to be majorly a northern problem, right? You quite agree with me on that. And in that regards now, any government of the day, any president at the moment that is not of the northern descent or northern origin that tries to fix that, if he's hoping to come for a second tenure, I bet you he can't succeed in that. You quite agree with me, right? And this is what I mean by that. Okay. In addressing, considering bringing into view now what happened recently in Benue, just the normal issue of farmers' herders clashes as they call it, right? Okay. In fixing this kind of situations, now forget about the deployment of military, police, whatever the president coming to visit. You quite agree with me that that doesn't solve anything and it's not going to solve anything. The only thing that will solve that to some certain extent is we having a situation where there is ranches established for herders, right? That is to say, the herders must be in tune with changing times. Because you quite agree with me, there's no developed country you go to in this world today that you'll find a situation where animals wander all around. There is none. You can never find any developed country of that nature. But in so doing now, if the president of the day tries to enforce that, it's going to be rejected by the northerners to some certain extent, evidently clear even in the past, right? Considering the fact that these people are citizens or whatever, they are nomadic in nature, right? That has always been the conversation. They are nomadic in nature. So they move from places to places. And the fact is, I don't know where we're actually getting this. Okay, if you say you are nomadic in nature, how do you expect the government to account for you? Have you ever seen a country where you have citizens being nomadic in nature and the government can account for them and make budget for? So you see, the fact is, the herders must be in tune with changing times, but they are not ready for that. And even the politicians are not ready to have that conversation. Let's look at the issue of dialogue. We need to preach dialogue.
we need to be accommodating. There's enough to share, Abi, according to Tinubu. But looking at it, you quite agree with me that as far as this life, this nature is concerned now, people have metamorphosized over time, which is the fact that people no more just live because they want to embrace each other in love and peace and harmony. There are two things that guide and regulate the conduct of humanity. One, adequate enforcement of the law. Even in developed countries, that is to say, you know that when you do this, this will happen. You must reap for it. You will go in for it. That makes people behave to some certain extent. Another thing that guides people's conduct is the fact that they must be subordinate and superior. Right? That is to say, in anywhere I live for there to be peace, is either they must be, you are the senior, I am the junior. So you know that when you try me, I will finish you, and me that knows that you are more powerful than me, I will not try you. Those are the things that keeps people in check. But if you think that we're going to sit down and be, in as much as we desire one Nigeria, we want to preach and we want to be all accommodating, we believe we're stronger together, but it's not the preaching of peace and love or whatever that keeps people together. These two indications are what keeps people together. And you quite agree with me to some certain extent, the two is missing. There is no adequate enforcement of laws. We are under-policed. Even the armed forces is overwhelmed, and a lot of other things. So what will keep people in check? So what we are fighting for at the moment is a situation where who is more powerful? Is it me, the Fulani man? Is it me, the Yoruba man? Is it me, the Igbo man? Or is it me, the Hausa man? The fact is, that must be sorted out. When it's sorted out, now everybody will know his position, and people now will just decide to keep quiet and whatever. Looking at it, when you now introduce our religious extremism in all aspects as well, that is evident in the country. You have a lot of radical Muslims, radical Christians who are not ready to tolerate each other. The only thing that will make us tolerate each other, let's tell ourselves the truth, is the full implementation of the law and the adequate protection of the vulnerable. That is just it. And all these things are missing. So how do you tell me we are not going to divide? And the fact is, looking at it now, Tinubu will not dare go that way. Right? Because by the time he tries to introduce that, okay, there must be establishment of ranches to curtail the free movement of the Fulanis, you quite agree with me that he is going to lose a lot of... the fact is he's already losing at the same time as far as the North is concerned at the moment. And that is what will even bring the division closer in that regards. In the sense that Tinubu doesn't look like somebody that is ready to let go of the fact that this 8 years is his birthright. And at the same time, the Northerners are not ready to give it to him. So when you have a clash of the titans, Abi, that is what I refer to this 2027. Forget about this defection. Clash of the titans is going to definitely give birth to something. So, with all these indications on ground, my brother, the issue of one Nigeria, we are going to get better, will remain nothing but a delusion, seriously. We're going to talk more in this regards. I will drop more in this regard. ti gbala yìí tọ́gbẹ́ni yẹn ṣe àwọn èèyàn lọ́gbọ́n try láti bá wílé Haúsá pé kó mọ múra lẹ̀ pé tọ́rọ̀ Nàìjíríà bá fi lè lọ kò sí nǹkan tó ní kí Nàìjíríà ọmọ pè níbi tó sú ọ̀dí mo kàn fẹ́ léyìí mo fi ṣàbẹ̀dánilójú fẹ́yìn èèyàn mi ní pé kẹ́ lọ fọkàn yín balẹ̀ dúdùn lọ sòóso à ń mọ́nítọ̀ kéèsì yẹn bó ṣe ń lọ ẹ fọkàn balẹ̀ ṣe rí ọ̀rọ̀ ìjọba dá ìjọba ọ̀dá kẹ́dẹ́ka táwọn nǹkan bá kiri ẹ má dá ara yín láàmú lórí analysis Òbí àbí Àtíkù kankan ẹ gbàgbé nínú nǹkan tá a fẹ́ tèmi rí wípé yóò kọ́kọ́ wúlò fún wa ní regional àtàkọ́kọ́ fún wa ní
àṣà pé gbogbo wàhálà wa àwa là á máa jẹ́ ẹgbàgbé ó fi mí lọ́kàn balẹ̀ náà ó fi mí lọ́kàn balẹ̀ gan gidi gan tí Bọ́lá Tinubu ṣe yẹn bí ó ṣe mí ìmọ̀ eléyìí ti dáa lágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run adékáwọn náà sọ̀kalẹ̀ ayọ̀ gbogbo ibi tán bá wà àánú Ọlọ́run mọ̀ pẹ̀lú wọn wọ́n ṣàṣeyọrí eléyìí tẹ́ ṣe yìí ṣẹ́ èmi mọ̀ lórí mo mọ̀ pé kò lè tí yí ọ̀pọ̀lọpọ̀ lónìí ó dìgbà tí kìnìún bá bẹ̀rẹ̀ sí ní yí di result lẹ́ẹ̀ma tó mọ̀ ìtumọ̀ tí bàbá Bọ́lá Tinubu ṣe yẹn nínú ogun tó ti já Yorùbá látẹ̀yìnwá táwọn bàbá Bọ́lá Ìgè kú lé lórí pẹ̀lú ìbànújẹ́ òun ni tẹ́rí tó ra yanjú yẹn àṣírí lẹ́gbọ́n lẹ́nu mi lénìí regional system regionalize Nàìjíríà ẹ̀ ṣe ó ti wáyé sọ́bàṣọjọ́ ni Ọbásanjọ́ ló implement ẹ̀ sí geopolitical zone Ọbásanjọ́ ló ṣe nígbà ìrora create shape fún Tinubu fẹ́ lójú lónìí ṣe ti rá àwọn ọmọ Yorùbá tó ń pè Yorùbá lẹ́rí wọn lẹ́sẹ̀ṣẹ̀ àṣẹ̀ṣẹ̀ máa mọ̀ tún mọ̀ pé ẹni tó rí rẹ pé nínú àwọn tí ń ṣètò ìlú yìí ní Nàìjíríà nìyẹn tí n bá ń sọ fún yín pé Yorùbá ní ń jẹ́ kó lédè yóò máa bẹ tọ́pọ̀lọpọ̀ believe òun lẹ́ ń rí yẹn kì í ṣe ìwé àkàjù lèyẹn fi máa jẹ́ èèyàn láyé kì í ṣe ká kàwé ká Cambridge ká mọ kíta ìtírẹ́tì kẹ́míkà nínú atẹ́gùn òun lèyàn mọ̀wé lèyàn lá kì í ṣe lèyàn ṣàṣeyọrí àṣírí lẹgbọ́ lẹ́nu mi lè ní tí orí ẹbá lórí yẹn pé ìran Yorùbá wọn ń bá wí torí ẹ̀ ni mo ṣe máa ń bú àwọn tí máa ń kọ́mẹ̀ lábẹ́ kọ́mẹ̀ntì ẹ máa ronú bí Yorùbá think like a Yorùbá man a Yorùbá man tẹ́ bá rí ìròrí wa nípa kásètò ìlú ní tipẹ́tipẹ́ ní Bọ́lá Tinubu tí máa ń sọ wípé I don't believe in one Nigeria tẹ́ bá béèrè lọ́wọ́ pé kí ni rísì tó fi sọ statement yẹn gbà yẹn tó bá sọ fún yín ẹ máa sunkún ni because wọ́n ti wo wájú àtẹ̀yìn wọ́n ní pé kí ni ò ní túmọ̀ ok ẹ fi ogun já Ọ̀yọ́ lé aṣọ lórí burúkú yín bẹ́ẹ̀ nù gbẹ́ yẹn ẹ lọ ń gbẹ́ góòdì bẹ̀ bó ti yẹ pé ìmọ̀ sí àwọn èèyàn kan nípínlẹ̀ Ọ̀yọ́ ni gbogbo past government tó ti lọ lọ́yọ̀ọ́ lórí kan probe lórí ọ̀rọ̀ nǹkan dáwò náà Ọ̀yọ́ lé yẹn ṣùgbọ́n àbọ̀ wá bá níbẹ̀ yẹn òun lẹ máa fi mọ̀ wípé problem ń bẹ nílẹ̀ Yorùbá àwọn kan wá gbé ilẹ̀ Yorùbá bí ká bọ́ kó nù ìṣòro yẹn because à ń ṣiṣẹ́ bí irin àwọn jẹjẹ ìlérí torí àwọn tí ò dá kan mọ̀ nínú wa àwọn èèyàn kan bẹ́ẹ̀ nínú wa náà tí ò tó dá nǹkan kan mọ̀ bọ́sẹ̀ jáde tó ń rìnà tó ẹ̀rí pé irú ẹ̀ ní ká máa sọ pé ká máa gbóríyìn fún Ìgbò kí bàbá kan àgbàlagbà ní wájọ́ kan ó wá ń sọ̀rọ̀ mo kà á online ní kẹ̀bí around 2015 ó ní position tí Ìgbò wà tó bá jẹ́ pé Yorùbá ló wà position yẹn kò wá mọ̀ dá o pé àwọn Ìgbò wà industrious gan pé ẹ lọ wò wọ́n owó jẹ́ problem mo wá dúró mo bàbá yẹn títí mo rí pé ìwé àkàjù ló yọ wọ́n lẹ́nu wọn ò dá ọ̀tún báyìí wọn ò dá ìmọ̀ yàtọ̀ sí tòsí ẹni bá dá méjèèjì mọ̀ ní sọ pé Ìgbò ó wà industrious láíláí ṣé pẹ̀lú pàǹtírí tán kó wá sẹ́kọ̀ọ́ yìí òun náà wà industrious ẹ lọ wọ na pápá ẹ lọ wà pápá ṣe ní regional system tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí òun lẹ máa fi mọ iyì Yorùbá ẹ mọ̀ tún mọ ẹ̀dá tọ́lọ̀ ń dá Yorùbá àwọn tó yẹ ká máa takàn gbọ̀kẹ̀ lùsẹ́ kì í ṣerú àwọn tako àpapọ̀ mọ́ yìí ni bí tí sì mọ nǹkan tán ṣe wọ́n fi dá ìrìn àjò Yorùbá dúró ni ẹ ríran wò ẹ rí báwọn ọmọ yóò ṣe fakọyọ ẹ rí ẹ̀rù Ọlọ́run dẹ̀ máa bà yín ó ṣe nǹkan tẹ́ ẹ bò mọ́lẹ̀ láti ẹjọ́ eré tí kìíní ìbàjẹ́ máa wà lára àwọn èèyàn wa tó bá ti wá ṣiṣẹ́ ń sálọ lóyìnbó wọ́n ti wá ṣiṣẹ́ ń sálọ lóyìnbó wọ́n wá ń gbé ọpọlọ yẹn ń gbé lọ nínú àwọn tó ń ronú nọ́mà bí èèyàn gidi ní ayé lẹ́ni ìran Yorùbá ń bẹ nínú wọn ẹ wá fi wá kọ̀m̀pìà àwọn wèrè tó yẹ pé gbogbo ọ̀nà pápá wọn ti sọ dílé àkìtàn tán ẹ lọ́wọ́ ọ̀nà pápá àwọn náà wọ́n máa fọwọ́ lé wọn ní Lagos State rọrùn àwọn sì dápà àti rílẹ̀ ẹ lọ súpà gbogbo orí àkìtàn yẹn àwọn ẹnẹ́kọ́ gbogbo kiri jakunjakun jẹgbẹjẹgbẹ tó kó wá láti ìlú òyìnbó nẹ́kọ́ abẹ́tàn wá ń dà mbẹ́ ṣé àwọn tó wà industrious nìyẹn yóò pẹ́ kó tó yé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá tí ń sọ pé wọ́n wà industrious kò yé yín ẹnìkan ti ń sọ lónìí onínú tabaka 1 to 10 billionaire Nàìjíríà ẹ̀ lè mú wọn wọn ò sí nínú wọn ò sí èmi tí mo dúró ilé ìfowópamọ́ sọ̀yà wọn ò sí bẹ́ẹ̀ 1 to 10 ẹ lọ wò wọ́n but kì í ṣe ìyẹn alábáwá àníkáyé Yorùbá dá tó bá wà nìyẹn
mo dẹ̀ nígbàgbọ́ pé Yorùbá ọ̀rẹ́ sẹ̀ rẹ̀ àárí gbé ibi tá à ń bá lọ tó oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo àwọn tí ajọbẹ̀rẹ̀ àtàwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ń jọyìn Ọlọ́run ọba láàánú ọba tó nìkàkọ́lá alágbára lórí gbogbo yín pátá ẹ̀ nígbèrè tìjú ẹ má bá wa ṣe àyè tó wa ẹ má bá wa ṣe ẹ̀ dáadáa gbogbo èyí tẹ̀sí bá wa ṣe àyè náà àkàndò ní mú yín lọ́wọ́ o ẹ̀ ní fọwọ́ yín ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi gbáya sí ẹ̀ ní kú mọ́ ìyàwó yín lórí ìyàwó yín ló sì ní kú mọ́ yín lábẹ́ o lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run pírí lólogó mọ́ jí pírí lẹ́ẹ̀ mọ̀sájíǹde ara èmi náà mọ̀sájíǹde ara nulẹ̀ mi lágbára Ìlúwa bí ó ti rí nu